ẹ̀yin tèmi àṣírí ti tú o. àṣírí àáfàá ọlọ́pàá mẹ́ta èyí tó ranjú wọ̀n níbi ọjọ́ bíi mélòó kan tó ń pariwo lọ́nláìn wípé ṣe ni òṣùpá ṣáìdì òkú ní January 10. ẹ̀yin tèmi tí ìròyìn náà tó lọ káàkiri orí ayélujára, àṣírí wa ti tú báyìí o wípé àáfàá yìí ò ní nǹkan kan o, ẹnu lásán òun ló ń lé. ó lóun ṣe é nítorí àtijẹ àtimuni nígbà tí àáfàá Al-Fulani èyí tí wọ́n kàn sí, tí wọ́n sì fi ọ̀rọ̀ tí wọ́n fi gbá orí rẹ̀. ẹ̀yin tèmi, ṣe ni arákùnrin náà tó ń kà bòròbòrò tó jẹ́ ká mọ̀ wípé ìdí tó ń ṣe wá sí online láti wá sọ wípé òṣùpá ṣáìdì òkú ní January 10 ó nítorí ọ̀nà àtijẹ àtimuni. bẹ́ẹ̀ ni àáfàá Al-Fulani wọ́n jẹ́ kó mọ̀ wípé kò síbi tó lè sá pamọ́ sí o, torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá arákùnrin náà dé ilé rẹ̀ ṣùgbọ́n ó ti sá kúrò nílé o. àṣẹnu lásán. ó ní ẹni tó pera rẹ̀ ní àáfàá ọlọ́pàá mẹ́ta èyí tó ń lé eléyìí gbẹnu tán o. ǹjọ́ wá dáa ká wá máa rokú sí ọmọ làkejì ká sì bọ́ síta gbangba ká máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó rùn báyìí. ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àáfàá Al-Fulani àti arákùnrin náà, ẹ̀yin tèmi. aleykum salam. ọlọ́pàá mẹ́ta àbí. bẹ́ẹ̀ni ara sọ. ẹ pẹ̀lẹ́ o. àpò rẹ̀. ẹ ǹlẹ́ o. bàbá wa Al-Fulani ọlọ́run jẹ́ ká rí pẹ́. ó mọ̀ mí. ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn. ó mọ̀ mí àbí. àánú ọlọ́run, ìfàyàbalẹ̀, àlékún gbígbàdúrà ọlọ́run bá ṣe fún mi. àmín. lérí ohun tí ó ṣẹlẹ̀ yẹn, ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà ni pé wàláì mo fi ọlọ́run bá búra, mo fi jẹ́ kan ṣoṣo ọlọ́run búra. bí èmi ó ríran sí yẹn báwọn tó bá rí nǹkan sí yẹn gá pé orí òde oore òun yóò tó ẹnìyẹn lọ́wọ́. àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ òṣùpá jù, mo fi ọba tó dá mi búra, èmi gbọ́ wá sí lẹ́yìn orin òṣùpá. mo fi ọba tó dá mi búra. àmọ́ bí o ṣe wá rí nǹkan yẹn, máa ń gbé báwo ni mo sì lè ṣe tí ó sì wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀ lájẹ́ kí n gbé gbàbí tí mo gbé gbà yẹn. ló jẹ́ kó àmì náà ti bá wọn ṣe àdúrà. ló jẹ́ kó gbé gbàbí tó gbé gbà tó fi sọ pé òṣùpá máa kú ní January 10. pípé kó lè rí. pípé kó lè rí ohun tí inú mi ṣe rí nìyẹn. inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀ tí wọ́n ń fọlọ́run búra tó ń fẹ̀mí rẹ̀ búra òṣùpá òkú ní January 10. àní pé kó ṣe sàárà ṣé kó ṣe gbẹnu rẹ̀ dákẹ́ járe, ẹnu ẹ̀ dákẹ́, gbẹnu ẹ̀ dákẹ́. irú ìrìnrìn burúkú wo nìyẹn kó máa sọ fún odidi ọmọ èèyàn pé yóò kú ní January 10, ó tún wá ń fọlọ́run búra lórí irọ́. ó tún fọlọ́run búra lórí irọ́. ó wá ní kó lè rí òkè. farabalẹ̀ tó bá fẹ́ kí òṣùpá rí pọ̀ orí nǹkan sí òṣùpá. number 1, ìrí nǹkan sí ìyẹn tó lórí nǹkan sí ìyẹn rọ́bìṣì ni. gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ìwọ àtọlọ́hun ẹjọ́ ń ṣe mítìnì, ṣé owó mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá. ó mọ̀ ṣá, ibi tó tiẹ̀ wá bá dé yìí gan ó ti wá bá dé subahana rabika báyìí. ìwọ ọmọ kékeré tó wá sọ orúkọ báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá òṣùpá máa kún January 10, ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? níbo ló ti rí? tó wá sọ orúkọ báyẹn jáde, fídíò yẹn wá go viral káàkiri gbogbo àgbáyé, ó wá ní kó òṣùpá lè rí. ó mọ̀ pé bá bu àyà ńlá ló ti kóra ẹ, ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran mà ní. ṣé mo ṣe fídíò lẹ lórí rí? mo rí pé òun wa tó jẹ ni, àmọ́ ọ̀nà tó gbà pé òun wa tó ń jẹ yẹn ọ̀nà aburú ni, ọ̀nà tí Islam faramọ́ ni. wà ní òṣùpá òkú ọ̀tá rẹ̀ máa kún January 10, ta ló sọ fún ẹ? sọ́lọ́run ló pè ẹ́ jókòó ló sọ fún ẹ.
ìyẹn jẹ́ ó tún sọ̀kan náà jò ní ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe ò ní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayú tá ni wọ́ tá ń dákọ̀. sórí ìmọ̀ràn tí màá gbà ẹ́ fúnra ara ẹ̀ tí màá gbà ẹ́ fúnra ara ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. máa yọjú sí wa. ìyẹn kọ́kọ́ jẹ́ number 1 torí pé tó o bá yọjú sí wa àlùwárà kì í àbí mi ò mọ̀ ọkọ rẹ gangan tó ń jẹ́ o bó ṣe pè mí tó dákọ̀ mí lẹ́sìn ó yà mí lẹ́nu ti yé tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ odò èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun pé ó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ó kó pa wọn ni wọ́n padà wọ̀ wàá bọ́ sórí social media wàá mọ́mọ́ léjeléje kan dání wàá máa ní ó ti nǹkan ti ṣẹlẹ̀ o wà àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì wà àtànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ ná irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ náà sọ pé ó lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń sẹ́ndì fídíò yẹn sí mi ni why all this. Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé ó ti dáràn ó mọ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó dá yìí ṣá ó mọ̀. ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà ó lè sọ̀rọ̀ mọ́ ni. ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé ìwọ àtọ́lọ́run jọ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé. mo ń gbọ́ àwọn ọmọ kékeré bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọlọ́run náà náà jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ń ṣe mítìn níbẹ̀ yẹn náà. Why all this? ó pè mí sí òun dárúkọ mi ó tiẹ̀ mọ̀ mí. èmi ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́. ó nífẹ̀ẹ́ mi o torí mi ò nífẹ̀ẹ́ o mi ò ní tán ẹ o mi ò nífẹ̀ẹ́ o nígbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó ń ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ rárá o ẹni bá sọ pé òun nífẹ̀ẹ́ bàbá olórí burúkú lórítọ̀hún yẹn ò tẹ́nìkan bá lòun nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀nà tó ń rìn yẹn ọ̀nà parun ló ń rìn yẹn náà ọ̀nà parun ló ń rìn yẹn wá ní onífẹ̀ẹ́ yàn. gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ yìí èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ torí mo rìkọ́ọ̀dì ẹ dáadáa èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ o èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ gbogbo ayé ni wọ́n ń bá ẹ sọ mo kàn ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. ókè ń sìn tó ń sàn sí nípa wàá padà ókè kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí má jẹ́ kí n gbẹnu ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí. kí ló fẹ́ ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ irú fídíò tó ṣe fún Saheed Òṣùpá yìí kí ló fẹ́ ṣe sí. mo ti ṣe àdúrà mo sì ti ṣe sàárà lórí ẹ. ok o ti ṣàdúrà o ti ra àgbò àbí o ti ní kó ràgbò funfun o ti bá Saheed Òṣùpá ràgbò funfun o ti sàárà lórí ẹ àbí. ok èló làgbò tó rà ká fún ẹ lówó ẹ. kí ló sọ
sá mo ṣe fọ́lọ́run sá. ìwọ ṣe fọ́lọ́run ó dáa kò sí wàhálà bẹ́ẹ̀ let's wait and see ṣe bọ́n di 10 ló dá fún Saheed èmi wàláì mi ò kí ń tàyàn mo post fọ́tò ẹ̀ lánàá mo dẹ̀ sọ pé kò síbi tó lè hide sí wọn a máa mú ẹ ibi tó wàá rọ̀ lẹ́yìn wọn ti mọ̀ a máa mú ẹ wàá jìyà tó ṣe yẹn dáadáa ní pẹ̀lú wàá jìyà tó ṣe yẹn wàá jẹ́ tí ò kí ń ṣe díẹ̀ ní o wàláì a máa mú ẹ mi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ o ó dàbọ̀.